Africa Content TV. So 2 days came and to cook. What's the so what's the larger about? Àwọn ẹ̀gbọ́n mi àwa láti ilé olówó bọ̀ ilé pákótà gbédàgbà àwọn friends mi wà ń bí àti family mi wọ́n máa sọ pé ó ti wà difficult màdé mi ṣe difficult person lórí ọ̀rọ̀ oúnjẹ àní one specific oúnjẹ ló máa ń jẹ màálé mi kọ́ màámi mi ọlọ́run ló ń sọ mi ọbẹ̀ tí kò lẹ́ran fún wa ní kékeré ó máa ṣe ẹ̀gúsí wọ́n mọ̀ pé kò sówó but ó máa ń fún ẹ̀gúsí yẹn ẹ̀rántí wọ́n máa sọ dẹran kàkà kan tó wá fún wa ní ẹyọ kan ló máa fún wọn máa pín sí mẹ́ta kó lè tó wa so I'm try no. Mo ti sá lọ lọ́dọ̀ wọn many times. Mo ní lọ school, mo ní lọ ní life school. Ìgbà kan tó máa wò mí, ló ti pọ́ǹchì mi rí pé o ṣe ní máa lọ school. Ní ìfẹ́. My greatest joy lónìí fún gbogbo ọkọ̀ òun ni pé it's too difficult for over 40 years. Mami fún mi ní one day. Èmi àti ìròyìn àti sọ̀rọ̀. Mami jẹ́ ká sọ̀rọ̀. And you stop prayer all the time. But èmi lọ́mọ èṣù mi gbà mi kì í gbà. And mi kì í gbà fún wọn ní excuse because wọ́n sọ pé nígbà kan wọ́n là jọra wọ́n tún ṣe ń jẹ ńgbà mi wọ́n ní mi lọ school wọ́n tún ṣe ń jẹ wọ́n ní obìnrin mi ti pọ̀ jù. Meanwhile, successfully, sincerely, òun ló jẹ́ kí n mọ tó pẹ́ lọ bí àwọn ló jẹ́ kí n mọ tí mi ò ṣìkọ̀yà. Bá ṣe wá ní Christian home àwọn ló develop mentality mi bàtà tó máa ń rà náà mo máa ń rà gbogbo ohun tó máa ń ṣe ó máa ń dàbí copy nígbà tí mo dirun èmi ò lọ péjì wọn because à ń jà àwọn adá everyone ló lọ péjì wọn ní Kunle náà ti dirun ìtorí pé orí ẹni o ẹ mọ̀ pé àwọn máa support mi torí wọn mọ̀ meanwhile codedly èmi ni mo lọ wo orun tó ṣe àwọn oṣù. Mo ti kọ́lé fún mami lẹ́ẹ̀rí wọ́n lè dúró kò sówó mi nù léyìí o wọ́n kọ́ fún gbogbo wa ní ẹ ṣé thank you and I'm sorry for both of you through Instagram backlash and all that but it's because I fucking love you. Oh no, I fucking love you. 100. Thank you, Komo, for raising Ayalado. Thank you, Aremu, for raising Afolayan and Ayalado. Thank you, Brother. Thank you. Thank you, Auntie Shola. Brambiola. Eshe. Kabesi. Eshe. Gbogbo church Komo. Eshe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ jẹ́ kí ọjọ́ ìní kó dúró. And if you really suffer, tabade máa sọ wọn pẹ̀lú ẹ lọ.
Ọdún jìnnà síra wọn. Thank you very much. And ìyàn adé ní kẹ́ fún church community 500,000. So my friend church, I said, I'm sure you never stop loving me. Now to my baby loves, I think for me, thank you. Tony, Dara, all of you, Kola, Amy, Sharon, Imade, Barry, thank you for standing by your father and always giving me memories to live. We had no luxury time like this. We had never had. Until Moji Mark with me. Show and what was she film with my wife and your family. Gbogbo ilé adé mi ló máa ń pè mí. Ní ìmọ̀ bóyá èmi ní bad but mo pè mí mo jẹ́ kí nǹkan tough fún wọn jù mo jẹ́ kó difficult. So thank you all of you for contributing to my success, my growth, being a man today. Ada, mami gba number cleaner mi ní office. Wọ́n ní torí Range Rover mi jóná mo máa ń ta mọ́tò ni wọ́n ní kí lè tí ò sọ fún wọn wọ́n ní ọ̀gá mi lè tẹ́lẹ̀ nígbà tí wọ́n gba nọ́mbà ọmọ yẹn mo sọ pé òun àti dúdú ọmọ máa pè wọ́n pé ṣé wà òkè kò kí ń sọ fún mi meanwhile mo wà ní problem mo ti fẹ́ wà tempted ìjọ kan láti pè bọ́lá Kunle pé ṣẹlẹ̀ yá mi 10 million ẹ̀kọ́ jẹ́ kí n sọ kí ni bọ́ọ̀lù àgídí ní ní gbowó lọ́wọ́ ẹ̀mí ní gbà. And he will give me no matter what. Listen, Mama, I know. Ilé olórogún làwa ti jáde. So ọmọ wọn tó 20 something. Gbogbo àti màmí bá ń gbàdúrà. Bóyá níwájú àbí lẹ́yìn wọ́n á máa ní Ọlọ́run á bá mi wo gbogbo yín pọ̀ àtẹ̀yìn àtàwọn ọmọ bàbá yín. Sorry, the people here don't understand Yoruba, so I'll mix it. So she's a mother to many. In fact, to the point that when we got to that stage where you come home with girlfriend and all of that, Mami was a really loader, Bobo one loader. You know, and títí di ìsìn kí Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ọ̀pọ̀lọpọ̀ gbà, in fact, she always would try to ensure that relatives, extended family, friends, and all of that are reached out to. I'm very happy that, yes, I want like Bahima, but I'm a bit pained that I think there's an aspect of my life that isn't it? Well, let me talk. I can't take the mic. Just like my brother said, she is immortalized. And bóyá torí ẹ̀ náà ni kò ṣe jẹ́ gbogbo nǹkan tá a ṣe sílùú báyìí a ṣe lórúkọ wọn. Nítorí orúkọ wọn ò lè parẹ́ láéláé. Àwọn ọmọ
ọmọ tí wọ́n ti bí tí wọ́n bá wá sí kọ̀mù àbí bójáì àbí bàbọ̀dẹ wọ́n á máa sọ fún wọn wípé ṣe mọ Àyànládùn, ó wá láti ilé Ìpálẹ̀, ó wá láti ilé Àlùbàtà. Gbogbo àwọn àtàwà bí lónìí, I'm very glad and happy, and I really appreciate the fact that we all could make it. On a final note, for Cap Village, we originally planned to open in November. But because we had a bit of challenges around water and power, we said, okay, we'll move it to January. But with this, it simply means, ma'am, is where you cannot move it to January. Because this is the first time we're going to have this number of people at that place. Gbogbo wa náà la máa ní ọmọ rere tó máa ṣojú tó dẹ̀ máa ṣẹ̀yìn. Gbogbo wa náà la máa ní ọmọ tó máa ṣojú tí wọ́n máa ṣẹ̀yìn. Thank you.